Mo kí pé ẹ kú àbọ̀ alàgbà. A dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá, tẹ̀ ń gbọ́ wa. A kú àjọ̀dún 20 ọdún ti ẹgbẹ́ ọmọ Yorùbá ní ìlú Calgary. Pẹ̀lú mi ní àkókò yìí, ó ní ọ̀kan lára àwọn àgbààgbà nínú ẹgbẹ́ ọmọ Yorùbá. Wọ́n wà níhìn nígbà tẹ́gbẹ́ ìbẹ̀rẹ̀. Ẹ kúkú mọ̀ pé ẹnu oníkan láti gbọ́ pọ̀n ń ó fún ọ láyè láti sọ̀rọ̀. A jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ níṣẹ́jú díẹ̀ tí mo ní pẹ̀lú wọn. Alàgbà, ẹ bá mi dárúkọ yín fún àwọn èèyàn kí wọ́n mọ ẹni tó wà ń jókòó. Ẹ ṣé atọ́kùn. Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Olasupo Lawal, ọmọ Ìré ní Ọ̀ṣun State ní mi. Ìré bó ni wọ́n ṣe kí wọ́n rèé. Ìré alálùbọ́sà ni. Ẹ ṣeun kò ní bàjẹ́. Ó dà, yóò ti tó bí ọdún mélòó tẹ́ ti wà ń lù yìí. Ó ti lé lógún ọdún. Ó lé lógún Ó ti lé lógún ọdún. Ó dà, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó wà níbí nígbà tí ẹgbẹ́ ọmọ Yorùbá bẹ̀rẹ̀, kí ló ń tẹ́ ẹ lè sọ fún wa? Torí ẹ má gbàgbé bọ́mọ ò bá bá tàn àmọ́ bárọ̀bá, torí pé àrọ́bá ń bá bá a tàn. Ọ̀pọ̀ wa tó jẹ́ pé kò ju bí ọdún 10 sí 11 lọ tá a délùú yìí, a nílò láti gbọ́ látẹnu àwọn tó ti wà níhìn látọdún díẹ̀ sẹ́yìn. Kí ló ń tẹ́ ẹ rò pé ó jẹ́ bí ìṣípayá tó fà á tí wọ́n fi wò pé ẹja dẹ́gbẹ́ ọmọ Yorùbá lẹ̀ nílùú Calgary? Ẹ ṣé gan ni. Ṣe rí àwa Yorùbá bọ̀ wọ́n ní kárìn kápọ̀ yíyẹni yẹni. Òwe lẹ́ẹ̀ma pẹ̀ nípa yẹn. Ẹ ṣé gan ni. Ìgbà tí a dá ẹgbẹ́ yìí sílẹ̀, ìdí méjì ni àwòǹgbà náà níbi 20 ọdún sẹ́yìn. Ìdí kìíní ni wípé a wò wípé ẹgbẹ́ yóò fún àwa Yorùbá ní àǹfààní láti parapọ̀, ká jíròrò, ká gbọ́ra wa yé, ká gbára wa níyànjú. A jẹ́ ẹ̀yà tó ṣe pé a fẹ́ràn ìṣe àti àṣà wa lọ́pọ̀lọpọ̀. Àdẹ̀wòǹgbà náà wípé tá a bá parapọ̀, tá a dá ẹgbẹ́ lẹ̀, àwọn ọmọ wa náà wọ́n á mọ ìṣe àti àṣà wa. Ìyẹn jẹ́ ìdí kìíní. Ìdí kejì ni wípé àwòǹgbà náà wípé tá a bá dá ẹgbẹ́ yìí sílẹ̀, a lè fọwọ́sowọ́pọ̀ láti lè gbé orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ ní ìlú Calgary tí a wà. Ó jẹ́ ìdí méjì tá a fi dá ẹgbẹ́ lẹ́ngbà náà. Ẹ ṣeun, ìdí pàtàkì ní méjèèjì yìí. Ó dáa, ǹjẹ́ ẹ lè sọ fún àwọn ìdojúkọ tí ẹgbẹ́ ní níbẹ̀rẹ̀, ilé ìtọ́lóyìnbó pè ní challenges, tẹ́ lè wò pé ǹjẹ́ ànípa kínní ìtì báyìí? Bẹ́ẹ̀ni, ṣe rí, a ní ó wá lóṣìíríṣìí ńgbà náà, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ ká fi lè gbọ́ra wáyé. Nígbà náà àwọn kan wò náà pé tá a bá ní ká dá ẹgbẹ́ Yorùbá lẹ̀, ṣé kìí ṣe wípé a fẹ́ pín Nàìjíríà ní ìlú òkèrè nìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run tó dẹ̀ fún wa ní ìmọ̀ àti òye, ó jẹ́ kí a lè ṣe ẹgbẹ́ náà láti fi gbé orílẹ̀-èdè wa lárugẹ náà ni. Ó jẹ́ kan lára àwọn. Láti jẹ́ ọ̀kan pàtàkì tó lè mú kí ẹgbẹ́ ọmọ Nàìjíríà kó gòkè àgbà. Ẹ ṣeun. Ó dáa, nítorí àkókò tá a ní, kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn alákòóso ẹgbẹ́ ọmọ Yorùbá lákòókò tá a wà yìí? Torí sẹ́mọ̀ pé ńgbà míì nígbà táwọn àgbà wọn ní ntí tó ṣe bí òwe ẹ̀yìn àgbà, ẹ má bínú, pé ntí àgbà bá rí lórí ìjókòó, bọ́mọdé gun Calgary Tower kò lè rí. Kí ni ìmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn alákòóso ẹgbẹ́ lákòókò yìí tó lè mú kí ẹgbẹ́ yìí kó gòkè àgbà?
ẹ ṣe atọ́kùn. Ṣe rí kí n tó ká tó lọ síbi ìyẹn, mo fẹ́ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń darí ẹgbẹ́ fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó gba àkókò àwọn èèyàn. So mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn adarí ẹgbẹ́. Ìmọ̀ràn kan tí mo lè fún wọn, mo rí wípé ẹgbẹ́ ní oríṣiríṣi programs and activities fún àwọn ọmọdé. Tá a bá dẹ̀ wo ẹgbẹ́ tí wà náà ní ìsìn fún 20 ọdún, ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ takuntakun tán fi dá ẹgbẹ́ sílẹ̀ ńgbà náà, wọ́n ti ń dàgbà díẹ̀díẹ̀. ti ń dàgbà bẹ́ẹ̀ ni. So ìbádá ká tá a bá lè níbi programs fáwọn náà, ó máa jẹ́ kí àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ tí wọ́n ń bọ̀ lẹ́yìn káwọn náà lè ní àǹfààní láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn àgbà náà. Ẹ ṣeun, ẹ ṣeun. Torí gẹ́gẹ́ bí àṣà wa gan nílẹ̀ Yorùbá, tí àwọn òbí bá ti dàgbà, ọmọ ló tún kù tí ó tọ́jú wọn. Ó ṣe pàtàkì káwọn ọmọ ìwé tán ń bọ̀ kí wọ́n rí bá a ṣe ìtọ́jú àwọn àgbàlagbà. Ẹ ṣeun, adúpẹ́. Inú wa dùn, alàgbà Lawal, pé a pè yín, ẹ jẹ́ wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àtìlẹ́yìn yín ó ṣe pàtàkì fún ẹgbẹ́ yìí láti gòkè àgbà. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ èròǹgbà ọkàn nígbà tá ẹ bẹ̀rẹ̀ ní 20 ọdún sẹ́yìn, bẹ́ẹ̀ náà la fẹ́ kó tẹ̀síwájú ní àkókò tá a wà yìí. Ẹ ṣeun, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni. Thank you very much. Ẹ ṣé.